Agede bread. Kí ló ṣe? Dada, orí ìyàlẹ̀ ya kí yòókù. Gbé bọ́ọ̀dì ẹ̀. Ènìyàn ìyá àlè àmùdá. Ẹ rọra gbé bọ́ọ̀dì. Wọ́n òkúta ẹ̀sìn ẹsẹ̀ rí ń ta gbàgbà. Èmi tí mo ti tún sun lọ́wọ́. Ìfúnmílẹ̀ dé. Ẹ mọ̀ pé nǹkan tó ṣe ẹ̀sán náà bí ó ṣe á. Ní jájà bó ṣe sọ yẹn. Àwọn olè ká sọ ò lójú sí ara. Èmi. Ara tèmi máa sọ fún ẹ rè o. Máa gbìyànjú láti máa mọ iye oore ibi tí ń kórè kéré mọ. Wọ́n ní ẹni tó dúpẹ́ orí àná ló ń fẹ́ mi gbà. So you think money is everything? Part of it. Ẹ ti bá débi oyún. Sọ wọ wèrè. Èmi lẹ́gbẹ́ mi kan wọ́n ṣe family planning fún. Let me announce this. Wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Ogun ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ wo dáàdì, ó tiẹ̀ sí nǹkan tó dùn nínú gbogbo ọ̀rọ̀ ètò. Ẹ lè imagine kí tẹ́jú ọkọ tèmi ó máa gbọ́rọ̀ ọ̀rọ̀ refras yẹn over mine. Ẹ̀dùn gbòò, ráìfù ń bẹ nídìí ọ̀rọ̀ náà. Ráìfù ẹ̀ ṣẹ̀yà rẹ̀. Téèyàn bá nífẹ̀ẹ́ obìnrin dénúdénú, èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn. Ó kàn wò yàn sùnsùnsùn níjọ́ kan, ó kàn déédéé kọ̀ yẹn lẹ̀ lójijì. Ṣé kéèyàn pokùnso ló dáa ni àbí kéèyàn gbógun jẹ? Kéèyàn gbógun jẹ ni lẹ́yìn téèyàn bá gbógun jẹ kéèyàn tún wá pokùnso. Bí ó ṣe lé ní àbó serious. Sọ̀rọ̀ pé mi ò léèyàn ni. Mo lè má travel out rí, àmọ́ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti sì dé airport tó wọnú ẹ̀rọ plane tó jù ọ́ fún mi tẹ́mi jù ọ́ fún ọ̀padà báyìí. Èèyàn náà dáa. Bébí bá ń pààyàn tó bá rẹ̀ dín jẹun kó jẹun ọ̀dẹ́nu rẹ̀ náà wọ́n náà ti jẹun náà nù àbí. Yorùbá gan wọn ni tí ìṣòyàn bá tẹ̀ yọ́ máa fọwọ́ bò ó jẹ. Wọ́n máa ṣe kí fẹ́ẹ́ lé wọ́n máa pariwo wọ́n bọ̀ bíbà kó fẹ́ pa ẹ̀pọ̀ wẹ́ pé wọ́n bọ̀ àwòrán dẹ́ẹ̀dẹ́. Wọ́n rí kan tó sì mọ̀ ń sìn. Ó ń bọ̀ tí mò ń sọ débi kó ìwọ náà fi lè mọ̀ pé kíní ń bọ̀ ni kò fi lè pàdé ẹni bíbí ẹ̀ ń lọ mọ́kà náà ni. Owó mọ́tò kí n mọ̀ fẹ́ fún ọ sẹ́yìn wọ́n máa kiri wọ́n wọ mọ́tò kiri búrẹ́dì ni. Ẹnu ẹ̀ pèsè mi pé èmi máa ń wọ mọ́tò kiri búrẹ́dì. Èmi máa ń wọ orí fún mi lọ́wọ́ pẹ̀lú. Pẹ̀lú kíni?